gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọmọọba Ọlákúsóyè Òyìnlọ́lá ó mà ti tú àṣírí burúkú nípa ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó sì jẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà mọ̀ tó kéde báyìí wípé kí gbogbo ọmọ Nàìjíríà lọ mọ̀ pé àyè ó pé gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP àwọn báyìí ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló wà lẹ́yìn ẹ̀ onímọ̀ tara ẹni nìkan ló ń da Tinubu láàmú àti pé gbogbo ọ̀nà ìlò ń wá láti fi ṣe sáà kejì inú ìfẹ́ kí ẹgbẹ́ òṣèlú PDP kí àbúradà ìyẹn ọ̀mbrẹ́là àwọn kó fàya pẹ́rẹpẹ̀rẹ. ẹ rántí pé kì í ṣe ìròyìn tuntun mọ́ pé ẹgbẹ́ òṣèlú PDP aró òrokùn aró rẹ̀ di ẹ̀ mọ́ báyìí o bẹ́ẹ̀ lẹ́gbẹ́ òṣèlú náà ló ti pín sí méjì kódà alága ẹgbẹ́ méjì náà níbẹ̀ ni wọ́n ní akọ̀wé ẹgbẹ́ méjì èyí tó jẹ́ kí ọ̀pọ̀ àwọn ògbónágbòǹgbò ọmọ ẹgbẹ́ kan máa fi ẹgbẹ́ náà sílẹ̀ kódà láàrin ọdún yìí kò dé níbi gómìnà bíi 4 ọ̀tọ̀ọ̀tọ̀ tó ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party tó sì jẹ́ pé ẹgbẹ́ òṣèlú tó ń ṣèjọba ìlọ̀pọ̀ wọn ń sá lọ ìyẹn ẹgbẹ́ òṣèlú All Progressives Congress lẹ́yìn ààrẹ Bọ́lá Ahmed Tinubu èyí tí ó tó wá jẹ́ tuntun báyìí ó ní ti gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọlọ́lá jùlọ Adémọ́lá Adélékè tó kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP tó sì jẹ́ pé ẹgbẹ́ òṣèlú Accord Party lòun náà lọ darapọ̀ mọ́ fún ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó ń bọ̀ lóṣù kẹjọ ọdún tó ń bọ̀ nítorí pé ẹgbẹ́ òṣèlú PDP ó ti fọ́ kọjá sísọ ṣáà nítorí pé Oyinlọ́lá ó jẹ́ ọ̀kan lára àwọn àgbà ẹgbẹ́ òṣèlú PDP nílẹ̀ Yorùbá àti ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀pọ̀ èèyàn ló ti wò pé kí ni yóò ṣe òun náà yóò tẹ̀lé Adémọ́lá Adélékè lọ sínú ẹgbẹ́ òṣèlú Accord Party ni pàápàá nígbà tó jẹ́ pé ẹ̀yìn Adélékè ló wà ṣùgbọ́n nígbà tí bàbá náà tó ń sọ̀rọ̀ lọ́jọ́bọ̀ tí í ṣe ọjọ́ tọ́ọ̀sì ọ̀sẹ̀ tá a wà yìí lásìkò tí àwọn iléèwé Alọ́ládé Oyinlọ́lá College of Health Science and Information Technology tó wà ní ìlú Òkùkù tó jẹ́ ìlú abínibí Oyinlọ́lá ní ìpínlẹ̀ Ọ̀ṣun lásìkò tí wọ́n ń ṣe ayẹyẹ ìgbaniwọlé wọn ìyẹn matriculation òun ni Oyinlọ́lá ni ló máa sọ̀rọ̀ yìí Oyinlọ́lá jẹ́ kó dì í mọ̀ wípé òun ò ní tẹ̀lé Adémọ́lá Adélékè lọ sínú ẹgbẹ́ òṣèlú Accord Party láìlú Oyinlọ́lá jẹ́ kó dì í mọ̀ wípé níbi tó ń bọ̀ ọ̀rọ̀ ayé òun dé àti ọjọ́ orí òun kò sẹ́nikẹ́ni tó lè máa ti òun kiri báyìí òun ò sì lè máa tẹ̀lé ẹnikẹ́ni gọ́gọ́ ó ní bọ́ba dọ̀dún tó ń bọ̀ nínú yóò ṣayẹyẹ ọjọ́ bíi ọdún 5 75 years ó lóun ti ń súnmọ́ àti fẹ̀yìntì nídìí òṣèlú tóun ò sì lè máa jẹ́ kí ẹnikẹ́ni kó máa ti òun ní tìkùtì tàbí máa tẹ̀lé ẹnikẹ́ni ṣùgbọ́n ó wá tú àṣírí burúkú nípa Tinubu ó lóun ló ń da ẹgbẹ́ òṣèlú PDP rú òun ló ń lo àwọn ọmọ ẹgbẹ́ tó ń fún wọn ní owó láti máa dá wàhálà sílẹ̀ láti fọ ẹgbẹ́ òṣèlú náà Oyinlọ́lá ní Tinubu rí ẹgbẹ́ òṣèlú PDP gẹ́gẹ́ bí ìtàkùn àti ìdènà tí ò ní jẹ́ kó di ààrẹ lọ́dún 2027 tó sì ló ti ṣèlérí pé gbogbo ọ̀nà òun yóò fi fọ ẹgbẹ́ náà tí wọ́n fi ní lè dá ní àmú nítorí pé ó ní gbogbo ọ̀nà ní Tinubu fẹ́ fi ṣe sáà kejì kò sì fẹ́ wàhálà ó fẹ́ kó jẹ́ ọ̀nà rọrùn nínú fi ń fọ ẹgbẹ́ òṣèlú PDP láti má ṣe jẹ́ kán wà níṣọ̀kan láti lè rójú ráyè takò ó.